Ọ̀túnba èèyàn bí èèyàn ò nínú ire aṣíwájú Oòduà ní tilẹ̀ tókò bàbá kẹ́pẹ́ fún wa Ọ̀túnba Gani Adams bàbá olówó ṣeun ọkọ rẹ̀ ló Mojísọ́lá òun ní kó léwé o adé orí ẹ̀ ò ní ṣíbọ̀ Gani Adams ò nínú ire. wọ́n ní bá a bá bọ́jú bọ́ mú àgbọ̀n ṣàlẹ̀ láparí rẹ̀ sí ẹni bá wọn kẹ́gùn Oòduà ló bá wọn tàpá sórí run. Oòduà Progressive Union OPU Austria Yoruba Family Fund Day is here again. Coming up on the 29th of July 2017 at the U6 Dona Insel, Vietnam, Austria. Time 11 a.m. to 8 o'clock p.m. For more information, call 066 494 31890 066 455 74260 066 453 42121. Oòduà gbè wá o. God bless Ọ̀túnba Dr. Gani Adams. God bless OPU Worldwide.